Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Daddy. Happy birthday to you. Happy birthday. Thank you, darling. Happy birthday, my love. Thank you for being a mother. Thank you for being our daddy. Okay. Okay, guess what? Well, We have somewhere special. We're taking the celebrants. And it'll be too special to affect me daddy Lolini. really? No wonder. Is that why you girls are both gauged up? Yes. Okay. You hold this for me. Now, Daddy has also got to go and spruce up. Oh, yeah. Give me a minute. Oh, it's a serious one, so I'll be right back. I'll be right back. You're not cutting your cake yet? Gotta put it there. Happy birthday, Olówórí mi Babájídé Johnson. Oshimade, báwo l'Abuja? Tó sọ, ọgbà tí ẹ ti sú mi, iṣẹ́ ti sú mi, Àbújá kan ti sú mi. Báwo ló ṣe máa ní oṣù ẹ? Iṣẹ́ tó níyà àìmọye àwọn èèyàn tán rẹ́dì láti para wọn láti nírú ẹ̀, so ò ní jẹ́ kó oṣù ẹ ní o. So I'm supposed to feel lucky, abi? Oh, anyway, so what's happening today? Mo rò pé òun sọ wípé ó fẹ́ sọ wípé ó ti wà on your way to the airport ni. Sweetheart, I want to congratulate you that I won't be able to make it. Mali Raiwa. I have so much on my table that I really need to sort out. Oh, okay. Yeah. Anyway, no, kò sí problem, mo understand. Mo mọ̀ pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ náà. So, kí ló máa ṣẹlẹ̀ báyìí? Kí ni mo ti fẹ́ celebrate? Ìgbà tí àtìyàwó àtọmọ kò sí kankan nínú yín tó wà around gbá sólò ni màá dẹ̀ kọjú mọ́ṣẹ́ Ọlọ́run ṣe iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi lẹ́nu. That means pé mi ni mo bá dé ẹ jẹ́ nìyẹn. No, you don't have to feel bad about it. It's no problem. I understand. Take care of yourself. And I love you very much. I love you too, baby. All right. Bye. Happy birthday to you, gẹ́gẹ́gẹ́. Happy birthday to you, ọ̀gá. Happy birthday to you. Pín, gúre. Pín, gúre. Happy celebration in life, sir. Ẹ kú ọjọ́ bí èní. Ẹ̀mí yóò sọ̀pọ̀ ọdún láyé. Ẹ ní kú kẹ́ tó kú. Ẹ ní lògbà kẹ́yìn aṣọ. Ẹ ní ṣòṣì. Báwo ló ṣe mọ̀ pé ní birthday mi? Ẹni ló ń ṣìjú fáwa ọ̀rọ̀ ọ̀rùn bàjẹ́ ṣé ẹ mọ̀ pé nílùú wa ọ̀jẹ̀ lèmi ẹ̀yin lẹ́yìn má yọ̀ jẹ̀bẹ̀ kú ọ̀nbẹ̀ ọjọ́ eégún ọdún bí eégún ọdún bá ti wá dìje òun lẹ̀ ṣe ọjọ́ òbí nígbà wọn ti wá fóòmù èmi lánàá gbé tọ̀ èmi o ọ̀la ni jẹ́ wọn ọjọ́ òbí ọ̀gá ni wọn ò gbọ́dọ̀ gbàgbé èmi náà wá rẹ̀kẹ́ mo wá planted flower to love and the garden and the pieces of everything to join together, sir. Ìyẹn náà dá. N tó tiẹ̀ fi rántí ẹ̀yẹn lágbára gan. Lágbára. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ pẹ̀lẹ́. Sà mo wá ń wò pé tọ̀ ṣe mọ̀ pé gbogbo ìgbà tí a bá sọjọ́ bí yín ni òun ni gbogbo ẹ̀ máa ń dùn tí màdámù ó jẹ́ ọ́ lárinrin tí gbọ́ngbọ́n kẹ́ sí mo wò pé tọ̀ tọ́dọ̀ yìí o. Báwo ni gbogbo yóò ṣe sọ tí ó fi gúnlẹ̀ lọ́tẹ̀ yìí o. Sórí ìyẹn máa le díẹ̀ ní ọdún yìí because màdámù ò ní lè wá torí pé iṣẹ́ ẹ̀ l'Ábùjá ò fún láyè so ìyẹn ò ṣẹlẹ̀ lọ́dún yìí. Oorun ńlá lẹ̀ dá oorun ńlá lẹ̀ dá. Oró báwo. Ẹ wo ọ̀fọ̀ sí ẹ̀mí sá. Èwo ń tọ̀fọ̀. Ilé mi tó yẹ pé mo ti gbáradì lẹ̀ mo ti mọ mímọ́ mo ti fọ fífọ̀ mo ti kun kíkùn gbogbo ẹ mo ti wẹ̀ tó yẹ pé gbogbo náà mi ni ó ti wá fẹ́lẹ́ mo wá ń wo pé tọ̀ bí màdámù ọ̀fẹ́ dé o tí wọ́n kó oúnjẹ ẹlẹ̀ bí wọ́n ti ṣe máa ń ṣe ni ikùn mi ò ga padà ni tèmi ò mọ tí wọ́n jẹ tí wọ́n àjò tí wọ́n ṣe rádaràdá káàkiri ilé wọ́n bì dànù bí orin òbí ṣeré. Kò sí wàhálà
Ẹ̀sà. Kí ni Sàbúrì? Nígbà tí ẹ tí ì sọ nǹkankan lérí ọ̀rọ̀ tó ń jẹ ta sọ́lẹ̀. Sàbúrì. Ṣé orí ọ̀rọ̀ ti yẹn? Ní tí mo kàn plan ni pé tí n bá ń bọ̀ láti ibi iṣẹ́ màá kàn wá nǹkan kan ra bóyá bí ice cream or something fún ẹ. That's all. Èmi èlé cream o. Ẹ má fún mi cream rárá. Ṣé bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ohun tí ó tẹ́ mi lọ́rùn tí wọ́n ṣàdúrà táwọn arìnrìn náà mi ní ó gbàdúrà fún yín ni ẹ̀yin ẹ wọ ìṣọ̀ àbùlà kẹ wọ ọ̀dọ̀ ìyá Sàbúrì gangan kẹ wá sọ fún pé tọ̀ kó fún mi ní ọkà kó wá bu gbẹ̀gìrì àtewédú ó dàpọ̀ àbùlà sérí ẹ̀ kó wá mú pọ̀nmọ́ tọ́kàtò tó yọkẹ́ tó súnkẹ́ lẹ́yìn báyìí ó gbé sérí ẹ̀ ọjọ́ òbí dàn. Kàn gbé kíni le. pọ̀nmọ́. O ti gbọ́ o já sí ìjọba ti ní kọ́ yín máa jẹ́ pọ̀nmọ́. èmi ni ọ̀jẹ́ kọ̀rọ̀ wọn ti gún látijọ́ yìí ìmọ̀tún ìmọ̀jọ́ ni mo ní ní dalẹ̀ kò ní wọ̀ lérí àwọn méjèèjì wọn ò ní rí ṣe ọ̀rọ̀ pọ̀nmọ́ ẹ̀wẹ̀ má dé yọjà sà. sí gate fún mi. tí gate fún mi náà fi parí gbogbo ọ̀rọ̀ tó dàn tó ládùúrò ọ̀rọ̀ bàǹtàbàǹtà tá a sọ báyìí. nonsense ọmọ ọkọ mọ pọ ni. ẹ má bọ̀ sà ẹ má bọ̀ ẹ wá ẹgbẹ́di wá kọ́wá ń tọmọṣẹ́ àyímọ̀lẹ̀ ń tọ̀gá ẹ̀yìn ẹ̀ yí kọ́wá ń tà wá kọ́lọ ẹ bá gbọ́ pìrì kẹ́kọ́ ara dúró díẹ̀ ẹ wá yí wá gbà kọ́lọ sà ẹ wo ẹ rántí gba fúláwà yín o ẹ gbà mo fi sìn yín o bẹ́ẹ̀ dé ìtàlẹ̀ lẹ́ba ire gbangba ire gùrìgì ire gbangba gẹ́gẹ́gẹ́gẹ́ ọjọ́ jẹ́ ẹ̀. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Jide. Happy birthday to you. Happy birthday to the coolest town, Chop Loco. The coolest guy in town. Chopper. Not true, yeah. Ó ga jù. Yeah. Kíni? Ṣé o lè tó yẹn? O ti mọ̀. Ó le jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ló sọ̀rọ̀ wa. Alpha. Kí ló ń bọ̀? No, you guys, kí ni tó ń ṣẹlẹ̀ gan? Wà á sílé. Birthday boy. Kíni? No be for inside office now. Ẹ jẹ́ ká lọ bìkan ká lọ ṣe gbogbo eléyìí. Jaido, which kind of question be that one? Today na your birthday and we got to celebrate am, man. Wọ́n á máa bẹ̀rẹ̀ mi ní first. A bẹ̀rẹ̀ mi first. Bí tá a bá ṣe dé mi, gbà lọ́wọ́ mi jàre. I'll lọ continue later, man. You know. Ọ̀rọ̀ yìí ti sú mi. Gẹ́gẹ́. Jẹ́ ni ẹ. See, Jaido, see we get special package for you today. That time wey I call you, ọ̀dọ̀ Felix mo wà. Ó dẹ̀ fi yé mi pé ènìyàn ní leave ẹ̀ ń bẹ̀rẹ̀. So na gbogbo ayé. Ọmọ ti sẹ̀ dùnmọ́ mi ń jù. Ṣùgbọ́n sọ pé mo sún wà lé ni. Ṣùgbọ́n torí iṣẹ́ ìlàbùjá náà ọ̀nà yẹn pọ̀ gan-an. Ọ̀nà tó pọ̀ yẹn gangan ni mo like. Mo náà ṣe pọ̀ yẹn, ó máa fún àwọn aláyé àti ṣe nǹkan tó pọ̀. That's what's up. That's what's up. Okay, guys, I just do me one favor, yeah? Ṣì mí lẹ̀ now. Wetin dey happen gangan? Mo na free me now. What's the plan? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Bọ̀bọ̀ yìí ń bẹ́. Ṣé o mọ kí n kò ṣáájú dé? Ẹ tó bá ń gbéyàwó bọ̀ àbákò kí n garun. Ọmọ yẹn ń garun mẹ́. Ìjà tẹ ṣíwá bá mi lé jù náà. To Jide Johnson, many happy returns of the day. Ìgbà ọdún kan. Ó ga jù. Mo gbede o. Oyin mọ́mọ́. Kí ni surprise tẹ́? Nọ́mbà yìí yàtọ̀. Mo máa tún gbede. Èwo tún nìyẹn gbede? Mi ti gbede o. Mo ní oyin mọ́mọ́ ní. Nọ́mbà yìí yàtọ̀. Mi máa tún gbede. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Honey pot ni. Ní different sizes. Ó ga jù. Ó pọ̀ jù. Wọ́n lẹ́nu wọ́n tún lo lip gloss.
Èwo ni honeypot àbí? Báwo lè ṣe sọ̀rọ̀ báwo honeypot? Afárá Oyin. Afárá Oyin. Máa fi ìbàdí tó sọ ju farabalẹ̀. Ṣé kìí ṣe àwọn ọmọ lẹ̀ sọ? Jálọ̀ jàre ló ṣe o bá bẹ̀rẹ̀ ní. Ẹgbẹ́ mọ̀ pé ó ti pẹ́ tí mo ti fi gbogbo rádaràda ilẹ̀ náà. Ṣé mo bó ṣe pẹ́ náà ló ṣe máa dùn. Ẹni sùúrù, and besides, it's your birthday. Let's have fun now. Ṣé o lọ́wọ́ nínú ìgbéyàwó mi ò ṣe wá ní? Ẹ ti gbá pílánù gbogbo ẹ̀fẹ́ nípa ẹ ti sẹ́ẹ̀tì mi ọ̀pù tẹ́lẹ̀. Olóhùn fọlọ́hùn ṣe ṣe ni olóhùn fọwọ́ sí ni olójẹ́ kí plan àti dí ìyàwó ẹ̀ mọ́ ọ̀pọ̀ náà. Ọ̀tá Jésù èrò náà. Jálọ bọ́ ìjálọ. Ẹ wá o. Mo hó pé apá yín ká ń tẹ̀ ń dálẹ̀ yìí. Oyin mọ́mọ́, nọ́mbà yìí yàtọ̀, a máa tú gbèdé. Gbèdé pure. Nọ́mbà yìí yàtọ̀, a máa tú gbèdé. Ìyá ni kó bá mi ọlọ́. A lè kó bá ẹ̀yà rẹ̀ sí ọ̀gọ́. Wàhálà wà. Olúmọ̀pọ̀ iná ìwà bẹ́ẹ̀. Bàbá ní ìwò bí olúndẹ̀gùn yìí. Máa bọ̀. Come on. Jọ́jà rí. Inú ilé ló yá. Jọ́jà rí. Rà come on. Ilé lẹ́yìn. Ẹ̀rín dábúlálẹ̀. Iye ó pa music ní máa ń bọ̀ boy. Mi ò ṣe nípa music. Àwọn girls dà. Honeypot Felix ti ṣí wọn wọlé. Wọlé bo wọlé bàbá ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ wá mi ò ti sọ pé mi ò láìkí idea pa nǹkan ọmọ wá sínú ilé mi matrimonial home tèmi lélẹ́yìn náà. Ṣé bàbá ẹni ò ń bọmọ lẹ́rù? Bàbá àtàrí tí bàbá ẹ̀ ló ní ilé bí ni. Bàbá ọ̀rẹ́ mi ni. Ẹ wá mo sọ fún yín. Mo ní kẹ́ ẹ má bẹ̀rẹ̀ nǹkan tẹ́ ẹ̀ nílé parí o. Má sọ bẹ́ẹ̀ mọ́. Má sọ bẹ́ẹ̀ mọ́. End lawa ẹ. End of discussion. EOD. Ó ti o discussion continue. Ó continue. So Alpha. Which one be that one? CD. Mo ṣì wá ní 15 packets. 15 péré. Màá lo 6. Màá lo 10. Má ṣe wá máa yọ síra mi o, wá fẹ́ mọ̀. 6. Kò need. Ṣé owó lo CD? Kò need. Dúró. Ọmọ mélòó ló gbé? Ẹyọkan ni. O dẹ̀ fẹ́ lo 6. Ẹ̀fà tí èlé ni. Abatí ọ̀nì wọ́n ti ń ṣiṣẹ́. Tata ló ń jára jẹ báyìí. Kí ló kàn? Nínú ilé mi ni wọ́n ti fẹ́ lo. Kí ló kọ́ yìí? Mi ò jẹ́ kíní jàre, mi ò bá idea yẹn, mi serious mi ìṣeré òbí ṣe. When you are done, our nle. Felix. Jama. Ẹlẹ́sà. Kí ló bá ẹ? Lẹ́ẹ̀kan tí ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yín sọ̀rọ̀, mo gbọ́ tí ẹ sọ̀rọ̀ CD náà ọ̀rọ̀ yín. Báwo lọ̀rọ̀ CD ṣe kan ìwọ? Torí pé èmi ní ló ṣe kàn mí sà. Ìwọ ní CD. Èmi ní CD. Kí ni wọ́n fi CD ṣe? Ẹ máa gbọ́ gànà lé gbígbọ́ ní tààrà gbígbọ́ gbogbo ìgbà. Gbígbọ́. Èmi ń gbọ́ CD ni
gbígbọ́ ni láì nínú ilé mi ni wọ́n ti ń gbọ́ tá ló fi ti di gbọ́. ẹ máa bọ̀gà èmi tó yẹ pé tí n bá kọ́kọ́ jí làárọ̀ báyìí wọ́n kọ́kọ́ fa Àyìnlá Ọmọwúrà wọ́n fa yọ yóò bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ ní òrùn wọn ti dá o yóò sì ẹlẹ́jọ́ ìwé mu tó wọ́n bínú yọ pé kò sí ìyàwó mi bẹ̀ wọ́n tán wá kòṣùpá bọ̀ èmi ní tèmi mọ̀ jórin lọ bá tó yọ ni wọ́n kú ìpàṣọ bọ̀. kó sí lọ lóṣì ẹ lo 15 CD. àní èmi ní jù bẹ́ẹ̀ lọ ọ̀gá èmi ní ju 15 lọ o wọ́n jẹ́ 100 lẹ́ńfẹ̀ èmi ní o ṣé ẹ lọ bá yín kó wá bí n bá káwọ orin bọ́ọ̀tà fún yín wà láì bí òní gbà èmi mọ sọ bẹ́ẹ̀ ẹ̀ ní tú o. ta ló wà ń bẹ̀ ta ni wèrè gan ta ni èsùn ta ló fẹ́ jálé olè bàjẹ́ lálẹ́ yìí ta ló fẹ́ bá ṣe ẹni ẹlẹ́ni jẹ́ láàárọ̀ ọjọ́ tó wá fẹ́ fà á alẹ́ dàrú kí ló dé. Sàbúrì ṣílẹ̀kùjọ́. wọ́n máa lọ jẹ́ pé ọ̀gá tó ní àwọn àlejò tí wọ́n ń bọ̀ lálẹ́ yìí nìyí bí wọ́n bá máa lọ jẹ́ bẹ́ẹ̀ iná èmi ó máa dán ni ẹ̀fẹ́ ìrún kú lálẹ́ yìí lílá ni làwùlàwù tani. Sàbúrì ṣílẹ̀kùjọ́. madam ẹ̀yin rí. tó bá ṣílẹ̀kùn ọmọ bóyá mi ni àbẹ́ mi kọ́ open this door. ẹ̀yin ọ̀gá ò sọ pé ẹ dé láti Àbújá lálẹ́ yìí ẹ̀yin ní òsì sọ pé ń bọ̀ wálé ẹ bó lè ṣe wá rìn bẹ́ẹ̀ ni àbí. Sàbúrì mo ní kó ṣílẹ̀kùn. ṣé o ṣe pé wọ́n yá òun yín lò sẹ́yìn lẹ wà ń bẹ̀ ẹ jẹ́ ń gbọ́ torí pé kò sí àrà táwọn èèyàn dá lu yìí mọ́ wọ́n yá òun olóhùn lò téèyàn rò pé òun wọn ni èèyàn àfìgbà téèyàn bá gbọ́ dìrẹ́bà yóò dá expresses mortuary and dìrẹ́bà lèèyàn máa tó mọ̀ pé gègé ṣe náà sẹ́yìn ni lóòótọ́. Sàbúrì ó dàbí pé o fẹ́ lose iṣẹ́ lálẹ́ yìí you are going to lose your job now and I mean it. ẹ wo kò lè lose mo ti ń já sóhun yín pé ẹ̀yin ní báyìí ẹ̀yin gangan lẹ́yìn wọn ò ní fẹ́ lòmí ìṣe yín ẹ káàbọ̀. tí n bá káàbọ̀ nǹkan. ẹ má bínú. ó dàbí pé ọwọ́ tí mo fi mú ẹ nínú ilé kò yẹ rárá. ẹ má bínú. Anyway I'll come to you. ẹ wo mà ẹ jẹ́ rí ìgbà tí ẹ̀yin bọ̀ ní alẹ́ ọ̀gá ò sí nílé. ìgbà tó ọ̀gá ò sì ti sí nílé ń bo lẹ́sùn àmọ́ èmi ní èrò kan lọ́kàn bóyá kẹ́ kúkú wọnú yàrá tèmi àhín kẹsùn bílẹ̀ ọba fi mọ́ báyìí kò ń gbé ọ̀gá rẹ̀ ti lẹ́bàá jẹ́ àwọn ará yín. You are raving mad. òótọ́ ni ẹ wá ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó o. ẹni tí ọba ní kọ́kọ́rọ́ lọ́wọ́ kò lè wọlé Yorùbá ní ẹni gidigba ò sílẹ̀kùn ẹni ọba mú kọ́kọ́rọ́ lọ́wọ́ ní òwọlé kọ́kọ́rọ́ dàtẹ́ yóò fi wọnú àyín nìsín ẹ̀yin ẹ fi kọ́kọ́rọ́ yẹn mi. bó lè fẹ́ wọlé torí Ọlọ́run. I won't allow you to spoil my life. ǹjọ́ wo ẹ̀jọ̀ torí Ọlọ́run. fi wájú mi sílẹ̀ wọ́n fi ṣẹ́ ni. ẹ wò ṣe rí ọ̀rọ̀ tèmi ní tí mo fẹ́ bá yín sọ ni ó jujọ́ ìlọ ayọ̀ ń tọ̀dọ̀ nbẹ bá gbọ́ báyìí ìdànná lẹ́ẹ̀ máa bá lọ Ọlọ́run gbọ́ dá yìí.
Is my food ready? In another 5 minutes, I'm already. The caramel noodles been people you nguyan for me. But you come up with noodles make continental style, like you local. Local. Ilé tó wá náà sì gbà sọ pé local ṣé local noodles máa ń ṣe fún ẹ tẹ́lẹ̀ ni. Wàá gbé gbogbo yẹn jàre. Ṣé kò yẹ kí wọ́n tẹ̀ tí wàá bá mi kitchen kó wà pẹ̀lú mi kó máa fún mi ní inspiration, you know? O kàn jókòó síbi sí di computer láti ẹ̀kan ṣá. Ó yá. Come and go and support me. But it's your turn to cook, baby. Time to cook. Nílẹ̀ jàre, let's go. Mo mọ̀ pé o ti wà confused nínú kitchen mi ni. Actually, no, mi ò rántí. Mo mọ̀. No, it's you. Hello, my love. So then. How's your day? Fine, but I'm famished. You live in Ah, mi ma ti dáná. No trust, we can try it. Guess what? What? I made your favorite. Mashed potatoes and vegetables. It's good to me. Lead me to it. Lead me to it. Only one. I owe you plenty.
How far now? Where all this drink with there? You don't finish everything, have you? Okay. Someday. You don't finish everything. Will be this morning you come? Get dressed and leave my house now. Who you be? Go and ask the person that brought you into this house. Why come out here? Who you be now? Leave my house before I lose my temper. Jamal! 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 Get up now. Jamal. Wake up, I beg. You are ready for that extra time we discussed? Me? Extra time no dey. One man dey parlour dey, make I just wear cloth dey go. I don't understand. Wetin happen now? Don't mind this your friend though. She want to play me I dey tell you something I no wan hear, abi? Wetin happen? Go check. I said the woman say make I just wear cloth. Comot, make I dey go. I don't just understand. You might just say. Wait. I hope say you know they play games. That extra time, I'm still coming back for you too. You and who na? Go check and come back and come. You and who na? See, babe, you might just tell me, pack your things, they go, they give order. Hello, Jamal. Babes, get your stuffs now and leave. And leave. Start living. What's up? Just listen to what I tell you. Get your things and leave. I go carry my cloth now. Are you crazy? Abeg, don't go to that parlor. Just do as I tell you. Where's my jeans? He dey sitting room. Eh? Sitting room, my jeans. How? What's be that? Now from there you don't put in before you enter here do something now. You sure say I do that? Which kind of jam question they ask person sef? I don't take the cloth, me for pay us now, beg. We're talking about something important. You're talking about payment. Huh? Hey. So money no dey important. You don't do and finish now, you no wan pay us money. See, that dialogue wey you just do now, no dey try again o. See money, dey important pass anything. See o, money dey pay me, dey tell me say money, no let me vex o, money matter dey important o. Tell me wetin person no sabi, money dey pay me. Just dey there dey talk, that one too dey there dey shout, now all my head misbehave there. Cool down now, wetin be all this noise? Abeg dey dress o. To cut. Kí ló ń ṣe jílé tí ò gbé kàn látàárọ̀ now? Which kind of wahala be this now? Look. Me I wan go carry my clothes for sitting room o. When they talk about clothes again, kí máa tẹ́lẹ̀ nìkan kan lọ sitting room. Why na? Why we no go sitting room? You no gree tell us wetin dey happen na, so why we no go there? Abeg, do me a favor. Can you just shut up? I'm trying to think here. See, that thing wey you wan think now, e no concern me. My own be say I must collect my money before I leave. Which money sef? Something terrible dey happen, you still dey talk about money. Wetin dey do you sef? So, because something don't happen now, you no wan pay me my money. Eh? People go hear us. Maybe I can go check with Felix. I don't. Fìyẹn lẹ̀ sí wo. Ṣé mo pé bó ṣe ń bẹ sọ̀rọ̀ ẹ mo sùn ti wà nulẹ̀. She dey inside this house now.
mo rántí pé ìgbà tí mo lọ bá ń pálọ̀ mo ṣe wọ boxers lọ́gbà tó wọnú ilé yẹn you know say I no know say she don enter mi ò bẹ́ẹ̀ ò ló mo wà. kí ni gbogbo ìsọ yìí kí àwọn wíru ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn lójú pé kó máa sọ rọ́bì tó ń sọ yìí. no be that one no be say anything but mo kàn fẹ́ mọ̀ ní bóyá ìwọ gan ṣé o mọ̀ bóyá ìwọ gan ni wọ́n wá ìgbà tó wọlé ni. èmi ò bàtí ìṣe pé nǹkan ṣe mí èmi ò mo bora correct ní ìṣúná mi ò. ìwọ tó ti yó. èmi ò ṣe ohun tí gbàgbé iṣẹ́. kí ni gbogbo nonsense tẹ̀ sọ ìgànnà kí ni gbogbo nonsense yìí náà. rárá bí kan ṣe Ọlọ́run. Jídé Jama ẹ ṣílẹ̀kùn. à ń bọ̀ sà. àánú yìí máa ṣe mí o kò sẹ́ńtórì ẹ̀ pé nínú ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ok ẹ pè mí pé win lotto àbí pé win contract ẹ lọ commit atrocities ẹ wá ń pè mí sí pé kí n máa bọ̀ kí wá clear mess fún yín ó dà kí lẹ fẹ́ kí n sọ fún sí pé kò ṣe. ẹ sọ̀rọ̀. actually nǹkan tí bóyá kò sọ fún wọn báyìí. no ṣebí. ẹ wò ọ̀nkú ẹjọ́ tó lọ tó ṣe bí òwe o tí gíbá wó lugi tó kẹ́ la ọkàn yọ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìwọ̀n ni a pè é kékeré wa bá wá ọ̀nà àbáyọ sí ẹjọ́ tó lọ lọ. Look, mi ní tàn ìjẹ my simple answer to that question is I don't know. èmi ò mọ nǹkan tí máa ní bóyá lè mọ̀ pé orúkọ yín ti bàjẹ́ your names are soiled. wo Felix ìyàwó ẹ pè mí lánàá ó lóun fẹ́ rí mi lórí ọ̀rọ̀ ẹ̀ and you I got a text message from your wife last week saying unspeakable things about your conduct. ẹ wo Uncle George ṣé ní gbogbo àlàyé tẹ̀sí pátápátá òun ló ti yé wa ṣùgbọ́n tèmi fẹ́ mọ̀ sí i àmọ̀ràn wo pàtó lẹ́lẹ̀ fún mi as to at least the way forward. ọkùnrin ṣe ti ń lọ ni. no mi ì tí ì lọ mo fẹ́ get refreshment fún yín sálẹ̀ ni. ọkọ ẹni sùúrù ẹ wo ọgbọ́n kan pé la kàn ní tí a máa fi rọ́nà àbáyọ ẹ fún wa lọ́gbọ́n kan ó tán. èmi ò ní tí mo lè fún yín wọ́n ní ọmọdé ò ní dáràn kápẹ́ ẹ̀ máa kà ọmọdé yín tó dáràn náà ni kò lọ forí kò. meanwhile Jamal Felix tíyàwó ẹ̀yin méjèèjì tó ń bá lọ sí ọ̀dọ̀ ìyàwó Jídé kí lẹ rò kó máa ṣẹlẹ̀. good day. ṣẹgbọn ṣe rí náà sí mo ní ẹ má pè wọn ẹ mọ̀ pé àwa mẹ́ta igun a lè ronú iye kan alábàáwọn mẹ́ta jàpá lọ́nìbò àti ìyèrè. who be rere no dey call me that one no bring that one come here. well ẹ jẹ́ ká lọ sísàlẹ̀ ká lọ mọ̀ tí orí wa máa straight lẹ́yìn yẹn á lè. ìwọ gbà kó bá sọ̀rọ̀ ẹ náà. kí ni màá sọ. màá sọ anything ni sọ nǹkan kan. wá nǹkan kan sọ fún pé ṣáà wá nǹkan sọ. pé kò yé mi kí ni. irú iṣẹ́ tó ń gbọ́n báyìí tó ń ṣe bí ewé ojú omi tí obìnrin náà ni. ó ti pọ̀ tó. oh god báwo ló ṣe ń ṣe báyìí ràn Jamal àdìkọ́ tó yẹ pé ó easy gan tó wá kàn wọ́n tó wá dẹ̀ gbé fóònù wá dẹ̀ sọ fún pé bóyá anything. ó dà kó tún kọ lù. no bóyá kí Felix bá sọ̀rọ̀. kẹ́nìkan ṣáàtì ẹ̀ bá sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀. kí ló wá fẹ́ sọ yẹn náà. gbogbo nǹkan tó ti ní kí n sọ yẹn gbogbo nǹkan tó ní bí màá ṣe sọ yẹn bá sọ náà. okay yes ó simple màá ní bóyá wọn bá àwọn client ẹ sọ̀rọ̀. client bá wo. ìyẹn ò lọ. adé sọ pé ó wà pẹ̀lú àwọn ọ̀rẹ́. ó ti bá gbogbo ẹ̀jẹ̀ nìyẹn. understand this thing dey. kí lẹ́yìn kí n sọ ọ́n sì kí lẹ́yìn kí n sọ.
ọlọ́ṣẹ́ ni honestly ọlọ́ṣẹ́ ni yín o. Don't ring again. The ring o. Kí ló fẹ́ sọ sí? Hello, Musu. Papa Jide Johnson, where are you? Mo wà ní Anyway, please come home. We want to celebrate birthday pẹ̀lú ẹni now. Have I wished you happy birthday? No, rárá. Oh, no. I'm so sorry. Happy birthday, my love. Ṣé bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ mo ń prepare oúnjẹ lọ́wọ́ ni. So I need you to come home so that we can celebrate your birthday together as usual. Má pẹ́ o. Okay. Okay. All right. Wetin happen? Kí ló sọ? Kí ló ṣẹlẹ̀? Oúnjẹ ni. Oúnjẹ bíi ti báwo, kí ni ìtumọ̀ oúnjẹ? Ó ní òun ti ṣe oúnjẹ sílẹ̀. Oúnjẹ? Ṣé oúnjẹ fún ẹ? Ó ti o fún wa. Ó lóun ti ṣe oúnjẹ fún wa fún gbogbo wa. O gbọ́ dáadáa. No, mo gbọ́ dáadáa, mo gbọ́ kétékété dáadáa. O ṣọ́ọ̀pù ó dẹ̀ sọ fún ẹ pé òun ṣe oúnjẹ rẹ̀ fún gbogbo wa. Gbogbo wa. Okay, fine. Tí ó bá tiẹ̀ ṣe wa ló sọ but ọ̀rẹ́ mi lẹ jẹ́ náà ọ̀rẹ́ mi lẹ jẹ́ ó dẹ̀ wálé láti wá celebrate birthday pẹ̀lú mi lánàá ni you see tó bá dẹ̀ lóhùn so oúnjẹ ń sìn at least as ọ̀rẹ́ mi ó yẹ kẹ́ bá mi lọ ká lọ jẹ́ even though it's belated àbí. Wọ́n dẹ̀ dùn mí gan-an mi ò ní lè lọ ṣebí ẹ̀yin náà ṣàrí fóònù owó ṣe rìn látàárọ̀ ìyàwó mi ló ń pè yẹn so bóyá kí n yọjú sí i ná ṣó yẹ. So n tó ń sọ ni pé ò ní lè tẹ̀lé mi. No be like that ṣó a lè bí a later mo máa wá yọ sí ẹ kò yẹ nílé mo tó máa fẹ́ ṣẹlẹ̀ nìyẹn. Okay. Kò sí wàhálà tí wò bá tiẹ̀ lè tẹ̀lé mi lọ at least Felix á tẹ̀lé mi tàbí Felix ó ga fún ẹ. Àmọ̀ràn ẹ rádaràda ni tó bá kó ro jinlẹ̀ dáadáa ni ẹni ronú bẹ́ẹ̀ ṣe ronú yẹn ìyàwó ẹ̀ ní èní tó jẹ́ ọjọ́ bí ẹ̀ tó fẹ́ fún ẹ ní surprise visit tí ó sọ pé òun wà tẹ́lẹ̀ tó wà lọ́jọ́ sí lójijì ó wò pé ká ṣe lọ́kọ láyà ni àbí ìwọ àti ẹnìkan ló expect kẹjọ wà nínú ilé kẹjọ ṣe fàájì papọ̀. Just the two of them. Ẹ wá o nǹkan kan ni mo sáré rò sí o. Ṣé ẹ ò fi pé ó possible pé oúnjẹ tí mo sún náà ń ṣe fún mi yẹn ṣé kò lè ti fi májèlé sí ṣá poison. Poison kò lè ṣe báwo ló ṣe máa ronú lọ síbẹ̀ yẹn. Jídé ń gbọ́ ẹ. ẹ mélòó mọ̀ pé. Mi ò mọ jàre sọ tó fẹ́ sọ. Bọ̀ ṣé kò yẹ kó tiẹ̀ rò dáadáa ni ìyàwó ẹ̀ for the first time ní ìgbésí ayé ẹ̀ ó ká ẹ pẹ̀lú ọmọ nínú ilé yín lọ́jọ́ bí ẹ̀ ó wá ní kó máa padà bọ̀ lé lẹ́yìn tó sá pé òun so oúnjẹ fún ẹ kó wá jẹun ó wá ní ṣé ó possible pé kó fi májèlé sí ẹni kò possible. ta ni ò bá pa tí ò bá ṣe wọ̀ bẹ́ẹ̀ ni májèlé tó tóbi jùlọ láyé ló máa lọ wá fún ẹ poison tó le gan wá rò débi pé káwá jọ bẹ́ẹ̀ lọ jẹun ohun tí ìyàwó plan fún ẹ. na person wey chop gbin na dey die gbin now. All of us chop the gbin together now. But the gbin no affect me. Ẹ wo èmi ò jẹ nǹkan kan drink ló ti tán lẹ́yìn ẹja àgbà síbà. Báwo la tó lọ torí ọ̀rọ̀ ẹ̀ ṣàlè para wa. But we never settle this poison matter o. No, you don settle am. So na how many dey go? Na your house, na your wife. Wàá ṣàṣemọtí ná. Abi una say ma carry babe. Ọmọ ní kí ọ̀tọ̀ ọ̀bọ̀ náà ṣe máa tọ́ ọ̀bọ̀ nígbà tí yóò ṣe bọ́ dẹ̀. Ẹ farabalẹ̀ náà okay ẹ bá mi dé gate. náà mọ̀ pé bíbá náà lè máa wà.
Mama G, ṣé kò sí? Ṣé kò sí na which kind language be that one? Wetin be ṣé kò sí? Like say you no know wetin you do, you dey there dey ṣé kò sí? Leave am make you dey there dey pre ten d, just leave am. Ẹ wo, èmi ò wá bíbá ìwà bá ẹ rojọ́ rárá. Àwọn girls mi ní pé ẹ sanwó fún wọn. Kí ló dé? Wo Mama G, nǹkan ló ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí? Na that new thing wey happen na wọn kọ́ know now. Mama G, owó eléyìí ò ṣẹlẹ̀ rí. Kò ṣẹlẹ̀ rí. Kí ló ṣẹlẹ̀? Ṣé the one wey happen be say one man the wife catch am with turn bed with other woman? Na new thing. As you see me so me I no send you now. Na the money na we come here come collect. You no go even end here sef. You go your own house. I go tell your wife. Before. Say na we na you dey bring come house. Everything go scatter. We no dey send. Ṣé hello. Ẹ wá, ẹ má gbé yẹn wá o. Ẹ má gbé yẹn wá rárá o. Ẹ wá, ẹ má dákun tilẹ̀ o. Oya, where the money? Oya na pay na. Wetin gan adẹ na sọ fún yín ẹ explain ẹ dẹ̀ ṣe ń pariwo ó yá ẹgbẹ́ POS wa ATM wà níbí yìí ṣe bí ó yẹ kẹ́ ti upgrade now. Abi something dey worry you. Something dey never come up and slap. I go remove. Speak, wetin dey talk? I will clear your eye for you now. Ní iná kànga. Jàrírà. Wetin you want to say? Jàrírà àṣẹ rírà náà. Oja dey wait o. I dey hold me here o. We dey talk this one dey say make I bring POS. When you dey insert something when you no sabi if you get POS na before you insert am. Make I chook am for your eye now. It dey worry you. I just see that jobless man. I no get anything now. Dey look me. Why dey look me now? Like say you no dey do. Abeg do o. I no just dey whether I wan dey do there o. I no dey imagine. Make nobody just gbé ẹ mọ́ra o. Do bring money for us. Yeah. Nonsense. I clear that. You don't feel you. If you see both dey go Oh, you start taking care for your face now. Hey, German. When they do this one, why you not ask am? Nonsense. I'll see you. I'll go. Kò sí lọ. Felix báwo ló ṣe ṣe. Òǹkẹ́ mi kàn sọ fún náà ni pé a máa fún lówó ẹ̀ èsì wàhálà èlò lówó náà tó ń fi àṣà kọ à ń help ara wa ni kọ́sítọ́mà làwọn méjì síra wa ó jẹ́ ẹ lọ. Jídé Johnson. Ẹ jọ for the records mo kàn fẹ́ kó wà clear wípé ẹ̀yin ni ẹ kó gbogbo ọṣẹ yìí mi o. That's an insult. Báwo? Ṣé kò máa dúpẹ́ lọ́wọ́ mi pé mo ṣe é lóore? Bẹ́ẹ̀ ni. Kí máa dúpẹ́ pé mo ṣe. fún kí ni? Fún ti lẹ́mi tó dàrú àbí. Jídé no dey talk like that. No dey talk like how Jídé sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Kí máa sọ̀rọ̀ báwo? Okay. Sori rédèrèdè kó bá mi sìn. Èmi kó rédèrèdè bá bí wọ́n ló kó rédèrèdè bá mi. Gbà mí. Ṣé mi rédèrèdè mo kó báwo? Wait, wetin you dey talk sef? Wetin you dey talk? Make una just take responsibility. But you guys are responsible for this street in the first place. Ẹ̀yin lẹ moot idea yẹn. Just take responsibility for that. Ọ̀gá káti ẹ̀ sọ pé I come up with a special idea and everything. Ìgbà tá a sọ létí ẹ̀ ṣé ìwọ ò like ẹ̀? Mi ò like ẹ. Mi ò like ẹ. You like it? Who now forced you? Look, you are my friends. And I mean, it's not so kick me. My dear, mi ò support yẹ. N tí mo ṣe gbà nìyẹn. Máa gbọ́ ra ẹ̀ náà, why you dey talk like this? Are we not friends? So táwa bá sọ pé kò kẹ́wọ́ bọ̀ náà, ó máa kẹ́wọ́ bọ̀. Iná bíi ti báwo kí ló fa iná pẹ̀lú ìta tí ń sọ yìí ẹ̀ ń jẹ́ bíi NEPA ni. Iná bíi ti báwo. N tẹ́mi sọ ni wípé at the time the idea sounded good. N tí mo ṣe follow ẹ̀ nìyẹn. Felix, Jaido, see, this is not the time to start apportioning blames, man. Way forward, lóye Cameroon. Way forward bíi ti báwo. Orí wo ni mo fẹ́ ṣe fún ọ̀rẹ́ tí mi ti ṣe ń sìn yìí? Àtàlẹ́ àná ń sìn báyìí mi ti lọlé. Ilé ti di gbọ́dọ̀ mi ro náà. I don't do tó rọrọ̀ lórí láìfẹ́ mi náà. Ó ní ẹ̀ ń sìn mama jíde. Ó tún gbé wàhálà ẹ̀dẹ̀ mo tún lọ help yín tí mo tún yọ kúrò ní yọ́yọ́ yìí. Ó yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ mi ní náà. Kò sí wí fọwọ́ ju pé káwá àwọn ṣe sọ̀rọ̀ ẹ̀ náà mo ti gbìyànjú tó. Okay, fine. So what do I do now? Ṣé gbogbo nǹkan tí mo sọ látàrọ òye ni ìgbé kí n rájò kó fi ilé sílẹ̀ ilé làbọ̀ sí ní oko. Wo òṣìwò lélẹ̀ kan pa látẹ̀kọ́ náà ó dákọ́rọ̀ ní àbò sọ́ọ̀fù ẹ̀. See, me, I suppose say make you go house. But tí oúnjẹ yẹn lèmi ò fẹ́ support oúnjẹ tí mo sún sí yẹn bóyá kó má ti jẹ yẹn sìn
àbí kí ló feel. Oh, ṣẹ́yìn tó ṣẹlẹ̀ ni pé right now all I need is just some space to just clear my head. That's all I need now. ó dà pé mi olùrànlọ́wọ́ ayé mo tún dé bí a kà kó kúrò níbi ká lọ sí yàrá òkè ká lọ cool down bẹ́ẹ̀. ó dà ipò better. No lọ anywhere o. Jaido, mo ti wá bọ̀bọ̀ yìí mo ti wá kiri gbogbo hòtẹ́ẹ̀lì mi ò rí Felix kò síbi tí mi ò tí wá ní hòtẹ́ẹ̀lì tá a wà yìí. Dúró jama kò gbọ́dọ̀ jẹ́ pé Felix fi style yọ wá sílẹ̀ lọ ni o. No, kò possible. Felix ayọ̀ wa lẹ̀ no and ó ti lọ bí one hour tí bọ̀bọ̀ ti kúrò bí o. What the guy fit dey? Kí la máa ṣe báyìí? jẹ́ ọ̀rọ̀ náà mọ́ rò ẹ̀. Jaido, mo mọ bí tí Felix wà. Yà, mo mọ bí tó lọ. Ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn? You know say the talk say 2 years are better than 1. Then this time around 3 years are better than 2. Jẹ́ kí n lọ wá bọ̀bọ̀ ìwà so that àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa jókòó, a máa brainstorm, a máa decide way forward. Kò yẹn sìn. Wait, so no be so. Ṣebí ọ̀rọ̀ sọ pé o mọ ibi tó wà ń sìn. So why tá a ṣe kúkú jọ lọ síbẹ̀ ká lọ bá instead pé mi ṣẹ̀ṣẹ̀ ń dúró síbí díẹ̀ pé kò lọ mú wá síbí. No, yẹn ò lè work Jaido. Ṣùgbọ́n ìwọ làbọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ máa wọ́ lọ máa wáyàn kiri. No worry, àwọn méjì ò lè máa wọ́ lọ. Make I go come back now. Jẹ́ kí n lọ, mo dé tán. Mo máa dé sìn yìí, ṣebí Felix ni. Mo mọ bí tí whenever Felix is troubled, ó ní ibi tó máa ń lọ. Wow, guy. I no understand why you dey wear everything. No be say olówó kan fẹ́ lọ múyàn wá bí ni. Èyí tí wà ní gbogbo kinní tó ń kó sára. Tànà láti wà ń bí. We are looking rough now. Make I look good small. Mẹ́ta lè pàdé lọ́nà. I can meet anybody, even the president of this country. Ìgbà dé tán sìn yìí, ṣebí Felix, ṣebí you dey here now. Jẹ́ kí n get bọ̀bọ̀ yẹn, I dey come. Mo ń bọ̀ sìn. Felix. Make you sef no come go tey o. No, mi ò lè pẹ́. Bó làwọn guys yìí wá gbà lọ torí Ọlọ́run? Fóònù àwọn méjèèjì kò sí tó wá wà rí tébù mọ́. Barman. Sir. Jọ fún mi ní kékeré kan mẹ́rin. Okay. Poison.
Babajide Johnson. Come in now. Jọ̀ọ́ torí Ọlọ́run kó dáríjì mí. Mi ò mọ̀ wo àṣìṣe ni o. Àṣìṣe ni o. Honestly, mi ò tiẹ̀ mọ̀ gbà tí mo just forgive me, jọ̀ọ́. Just kó dáríjì mí ṣá. Mi ò bínú sí ẹ now. Ó bínú sí mi. Ó ní láti bínú sí mi. Baby, stand up. A ní mi ò bínú sí ẹ sẹ́. Stand up. Mi ò bínú sí ẹ. Yes, I'm not annoyed. Èmi gan lè kí n máa sọ fún ẹ pé kó má bínú. Kí má bínú báwo, èmi ni mo ṣe é náà. Ó ṣe mí. Wo, ṣùgbọ́n kí mo sọ fún ẹ pé mò ń sún oúnjẹ lẹ́ẹ̀kan. Oúnjẹ yẹn ti ready. Ìwọ náà mò ń dúró dè látàárọ̀. Ó yá, come and eat. Ó sọ bẹ́ẹ̀. Come now. So ó ti ready báyìí. Kí ló dé now? Kò sí nǹkan kan. Come. Kí wá lọ. Come and eat. Ó ní jẹun ni. Àbó ti jẹun tẹ́lẹ̀. Ó dẹ̀ bínú sí mi. A ní mi ò bínú. Seriously. Special dish. Come now, what's wrong with you? Kí ló dé? Bí o dẹ̀ pa mí much. Okay. Sit down. Jókòó. Okay. Ó dẹ̀ ní o ti dáríjì mí àbí? Mi ò bí. Mo ti dáríjì ẹ ọkọ mi, àmọ́ ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Guess what? Ikú òun lè ṣe. Má pariwo. Poison. Poison. Excuse me, ṣé kò sí o? Mo kàn gbọ́ tẹ́ ń pariwo poison mo ṣe wá. Kò sí, má worry. Okay. Ẹ wo jọ, fún mi ní kékeré mi.
No come post as half my garage. I dey vex. No customer. Eh? Okay, you know wetin? Let's go do. I dey find money. Let's go do. Wetin? More bet candy. More bet. So you want bet? I said the man no dey look you and you want bet. Joy, stop am o. I say na me that guy dey wait for. You see no, I say more bet. Okay, you want bet, abi? Okay, more done like this. You see that 5,000 I dey keep since I want to give mama for village, eh? If this man carry you go house today, I'll give you that 5,000 naira. I know why. See, I am more done like this. If that guy not carry me go house, I'll give you 5K. Now Joy. Joy, if you not give me that 5,000 naira, eh? Me and you go enter one trouser. Babe, now Joy, yo. Me and you go enter one trouser because you must give me that 5,000 naira. The watch now. The guy will carry me go. The watch. Don't worry yourself. Okay now. How far now? How far? Waiting. No be bad work to make you come drop. You want to take eye, come on, bra for my body. Mebo. As I talk, my name na Joy. Wetin be your own name now? So why you want me to spend the evening together? We? This how you talk now. I mean to say, yeah, and you. Poison. Eh? What you talk? Leave me alone. I know what Lasha. What's the matter you? Leave me alone. I talk normal now. Leave me alone! Shoo. Ah! See the why this one? I talk to me. What's yourself? Talk, just dey talk. I talk well now. I go do you well. Government, my friend. Shoo. Which kind person be this one now? Wow. Which kind thing don spoil show for person now? Eh? Guy, come now. Drink one. Joy. Give my 5K. Babe, calm down. I'm not tell you. Give my 5K. I'll send her go give mama for village. Joy. Joy, give my 5K.
mi ò ṣàfẹ́ gbogbo bó ṣe ń ṣe yìí ó délé ọ̀dọ̀ wa lọ́hùn ó sọ̀rọ̀ ẹ̀dọ̀ bá ń ta ò wọlé ó dín káwá bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ ó ṣe ìyàwó ẹ̀ àtúndébí tán ó tún kọ̀ ó tún wọlé ṣé bínú ilé tiẹ̀ náà ṣàlẹ̀ léyìí. ẹ mọ tí mo fẹ́ máa mi fẹ́ kẹ́ bá mi sọ nǹkan kan fún Mosun. kí ni ká bẹ́ẹ̀ sọ fún. actually ẹ má sọ nǹkan kan fún pé kàn fẹ́ kẹ́ bá mi béèrè question kan lọ́wọ́ ẹ̀ ni. ṣe mí kí ni ẹ̀ṣẹ̀ tó ṣe. Daddy, I'm sorry. Ẹ jọ̀ọ́ dáríjì mi. Mo ń gbọ́. Daddy, mo ti tender resignation letter mi níbi iṣẹ́. What? You can't be serious. I mean, that's too expensive a joke. Daddy, mo ti resign. Do you know what I went through before I get you that job? Daddy, ẹ ní sùúrù. Ọ̀rọ̀ ní sùúrù kọ́.
Jídé, kí ni nǹkan tó wá ló ṣẹlẹ̀ láàrin ìwà àtìyàwó ẹ̀ tó torí ẹ̀ wá gbé wa dìde ńlé báyìí? Mọ́mí, kò sí nǹkan kan. Èmi gangan lẹ̀rù ń bà. Ẹ̀rù ń bà ẹ́? Kí ló ń bà ẹ́ lẹ́rù? Jídé is a young man. Kò dá bí mo ṣe fi ọkọ mi sílẹ̀ nínú ilé òun all by himself. Tẹ́mi wá lọ jókòó s'Abuja. He's prone to temptation. Nǹkan tí mo sọ yẹ kó yé yín, mọ́mí. I think I have a suggestion. Jídé Mosun, arrange ẹ lára ara yìí and relocate to Abuja so that there won't be any problem again. She can keep her job and then at the same time keep her home. Yes, Dad. Ó yé mi. Àmọ́ a ti try yẹn náà. Ìgbà yẹn, Jídé had to be coming to Lagos almost every week. Láti wá máa bá wọn ní bàárà ẹ̀. And I rí pé ó wà very awkward, cumbersome and expensive. Nǹkan tá a ṣe drop idea yẹn nìyẹn. Jídé, ọ̀rọ̀ ló délẹ̀ yìí, kí ló rí sọ sí? Anything tí a bá ti sọ nísìnyí. Mosun. Yes, Dad. We need to talk. What about? About what happened now? What happened? Mosun, sórí ẹ, mo fẹ́ kó dáríjì mi, understand? Mo mọ̀ pé mo ti ṣẹ̀, mo dẹ̀ ti ṣẹ̀ lẹ́dàá ẹ̀. Àṣìṣe ni jọ̀ọ́ ṣùgbọ́n mi ò jọ. Bàbá Jídé. Ó ṣẹ̀ mí. Mo ṣẹ̀, Mosun, mo ṣẹ̀. Ó ṣẹ̀ mí, Bàbá Jídé. Kódà èmi ni mo ṣẹ̀. Ṣẹ̀ mi. Èmi ni mo fọwọ́ ara mi fa wàhálà. Lọ́nà o. How could I have left you? Irú ẹ̀ báyìí lẹ́kọ̀ọ́ tí mo sọ pé mo fẹ́ lọ ṣiṣẹ́ l'Abuja. I caused it. Èmi ni mo fọwọ́ ara mi fa. I want you to forgive me. Mo fẹ́ kó dáríjì mi. And I promise to be a good wife to you and a good mother to my home. Ṣé mo lè jẹ́ ọkọ gidi fún ẹ mọ́ báyìí? Ṣé o lè ever gbà mí gbọ́ mọ́ báyìí? Ṣé o lè nífẹ̀ẹ́ mi? Jẹ́ kí bó ṣe nífẹ̀ẹ́ mi látẹ̀yìnwá. Bàbá Jídé, kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run. There's nothing new under the sun. Tó bá ṣáà ti ṣèlérí fún mi wípé nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò ní ṣẹlẹ̀ mọ́ láíláí. Láti ènìyàn títí di ọjọ́ tí mo fi máa wọlé sùn. Ó ṣèlérí fún ẹ. Nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ mọ́ láíláí. And I promise never to hurt you ever again. I love you.
Okay, okay. Birthday boy. Happy birthday. Ìgbà ọdún kan ni o. Àníkún owó, àníkún ọmọ, àníkún àlàáfíà, àìkú baálẹ̀ ọrọ̀. I want to sing for you. Okay. Close your eyes. Make a wish. And blow out the candle. That's the point. What? Where are the candles to blow? Okay. Thank you, darling. I know you like spaghetti. Well. Oh yeah, almost done. I think one more. That's it. One more, yeah. That's it. And those. Oh, okay, what else do we need? Yeah, I knew we'd get those. All right. Dad, Mm-hmm. can I have some Cookies. Oh, where are they? cocoa? Second row. Let's go get them. Okay. No problem. Okay, where are the mysterious cookies? Ah, there they are. I love these ones. Let's take one more. I'm not sharing my cookies with you. Hi. So good. Looking good. Kabumi wọ́n bá nu ẹ̀kọ́ kí ìṣàwà ní ìdáná ọmọ is very very important in life. You hear me? Well, let me show you what I'm talking about. Come on. Right? That is that my one love. No more romance. Listen. Don't worry. Let me show you some common love as well. As my little princess. Awesome. That's what I'm talking about. Now you're off, man. Mama family. What are you looking at? I can't help thank God for everything. Yeah.
I'm thankful too. I'm thankful too. Get your ass. Okay, now. I'm tired, though. Tired? What did you do? Don't do. What God has joined together? Let's no sleep. That's all that. Ow! I haven't even started touching you. Ow. Can you ever go? Lẹ́ni kò sí nǹkan, màá mú bàbí mo rọ̀sùn dúdú kan. So exotic, so inviting, adùn màmá dẹ̀kẹ́ afárá oyin. Èyí wà lẹ́ni kò sí nǹkan, màá mú bàbí mo rọ̀sùn dúdú kan. So exotic, so inviting, adùn màmá dẹ̀kẹ́ afárá oyin. Bẹ́ẹ̀ tí gan mọ́ lọ́wọ́ aṣọ lẹ́nu, ta lẹ́ni tí ó fọ̀bẹ tó nù jẹ̀ṣu. Àkàrà tí tún ṣe pọ̀ náà, you're walking away, I'm never begging for the